ìgbà mìíràn tó bá lálàpọ̀ bá rẹ lábúlé o lè fi iyọ̀ sínú omi kó o fi wẹ̀ tílẹ̀ bá mọ́ adùn ara rẹ̀ náà fẹ́ gbà sẹ́rí tí ń darí ẹ̀mí ní ń darí físíkà kí nǹkan tó ṣẹlẹ̀ físíkà ó ṣẹlẹ̀ ẹ̀mí. ṣé ìwẹ̀ odò ní tòótọ́ sì wà àti wípé ǹjẹ́ ó bá ìlànà tẹ̀mí mu. ẹ ṣe rí ìgbà mi lójú àlà wọn mọ bẹ́ẹ̀ lómi ìjà ìgbà mi lójú àlà wọn nà ẹlòmíì ó ṣiṣẹ́ lójú àlà láti fẹ́ kú ni kò sí tí ó rí lójú ayé. ẹlòmíì alégún ní nà lójú oorun bẹ́ẹ̀ ni bí kò bá nàyàn lójú oorun bẹ́ẹ̀ ni kí ló ń tó túmọ̀ sí. béèyàn bá wá láwọn àlá yẹn lójú oorun téèyàn tají lójú oorun. kọ́lọ́ máa mú mi bíi tèmi. kọ́lọ́ mú mi. kọ́lọ́ mú mi nǹkan ń lé lójú oorun tó bá ń lé yàn lójú oorun kọ́lọ́ mú mi ṣé wá téèyàn bá wá jẹun ojú oorun náà ṣe rí ngbà míì àdúrà ó gbọ́dọ̀ bá ìtọ́ni ìwé mímọ́ mu ẹ̀yìn ìgbà yẹn agbára tí ń bẹ́nu àdúrà àwọn èèyàn mọ́ ẹni tí ń bá. a fẹ́ ṣe àgbéyẹ̀wò àlá kí ló ń tí wọ́n ń pè lálàá torí lọ́pọ̀ ìgbà ẹlòmíì á tiẹ̀ máa fi yangàn àní àwọn ìlàlá o àwọn ìlàlá o ẹlòmíì sì rèé ó máa ń lálàá ẹlòmíì ó sì wọn wẹni tí ń lálàá gẹ́gẹ́ bíi pé nǹkan burúkú ní ṣòǹtọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ń pè ní àlá tí ọmọ ènìyàn ńlá nú ayé bàbá wòlíì Reuben Àìkọrẹ wọn ó ṣe lálàyé fún wa bóyá lóòótọ́ ni pé béèyàn bá tiẹ̀ lálàá ǹjẹ́ ó ní aburú nú pé bóyá òun tọ̀hún dojúmọ́ ní lálàá ṣáṣáṣáṣá kò lè ṣe ó mọ́ lálàá ẹlòmíì ó lè pé gbogbo ọdún yìí ní ìsìn yìí tí ì lálàá o ṣé èèyàn ní àmúyangàn nínú àti pé àwọn àlátà ńlá yìí irú ìgbésẹ̀ wo ló yẹ ká mọ́ gbé báwo ló ṣe yẹ ká mọ́ káràmásìkí àlátà bá ńlá ẹlòmíì ó pè é láòkò tó bá ti lálàá ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní kó dìde kó gbàdúrà ṣé bàbá dìde kí abẹ́ ta gbàdúrà ṣáàlà bẹ́ẹ̀ sí ọ̀ṣẹ́ ni àbí ọ̀ní ṣẹ àwọn àlá wo ló yẹ ká mọ́ dunnú lé lórí pé mo mọ̀ lálàá yìí o inú mi dùn torí pé mo sáré pé mò ń fò lókè ó túmọ̀ sí pé mo fẹ́ lọ bí gíga nù ńgbà mo wá ríra mi mo bẹ̀rẹ̀ sí ní jọ̀gẹ̀dẹ̀ nǹkan adùn ni mo tún ríra mi mo bẹ̀rẹ̀ sí ní jorógbó nǹkan sókòrò ni ṣé bẹ́ẹ̀ ni ó ṣe rí lójú ayé èdè nù tí ẹ fi gbọ́dọ̀ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bàbá pẹ̀lú àwọn àlàyé tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n ká tó tẹ̀síwájú bàbá ó dárúkọ wọn fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní orílẹ̀-èdè tá a wà yìí ní ilẹ̀ òkèrè káàkiri àgbálá ayé mo sì kí wá o wípé a kú dédé àkókò yìí bàbá ẹ bá dákọ yín fún gbogbo àwọn èèyàn. orúkọ mi ni wòlíì Reuben Àìkọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèràpadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel àtẹ̀dó sí ìlú Ìbàdàn ní Adé-Ọ̀ṣun ní Àpẹtẹ Láwọ̀tán ibẹ̀ látẹ̀dó sí. Lórí ọ̀rọ̀ àlá tí ẹ̀ ń sọ àlá jẹ́ nǹkan tó jinlẹ̀ nǹkan àwámárìdì ńlá àwámárìdì làlá. Ọlọ́run ni máa ń fúnni lẹ́bùn àlá èṣù náà máa ń fún àwọn kan lẹ́bùn àlá ṣùgbọ́n nígbà tí a bá ń sọ nípa àlá ni máa ń dìtámì bọ́rọ̀ ayé ẹlòmíì ó ṣe rí nínú ayé àlá ní dẹ̀ máa ń sọ pé ntọ́ yẹ kó jẹ́ òní ráàyè jẹ ntọ́ yẹ kó dà òní ráàyè dà nígbà mìíràn ẹlòmíì lálàá pé òun bá rẹ̀ nú aeroplane ṣùgbọ́n nígbà tó bá padà jí wọ́n fẹ́ lọ Amẹ́ríkà nù kò ní rówó tí kò tiẹ̀ ní kẹ̀kẹ́ kò ní rówó tí ra kẹ̀kẹ́ bóyá ọjọ́ iwájú ẹlòmíì agbára rẹ̀ nínú ilé tó dára gan yàrá tó dára nínú ilé tó mọ̀ pé mo ti wà nínú yàrá tó dára irú àlá yẹn ìdá kan irú àlá bẹ́ẹ̀ máa ń ta àwọn èèyàn ni tó bá wá jí àwa bá rẹ̀ lórí bẹ́ẹ̀dì tó ti dọ̀tí tó ń sùn àwa máa sọ pé tínú mi dẹ̀ ti ń dùn nígbà mo á jíjájú gbé ayé mo á rí pé kì í ṣe tó yẹ kí n rí mo rí ẹlòmíì dẹ̀ rí bó bá ṣe lálàá pé òun máa gòkè wọ́n fẹ́ gòkè ni o so àlá jẹ́ ọ̀nà kan tó yàtọ̀ tó lọ́n fi ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ because àwọn tó máa ń sọ pé àwọn lálàá yẹn nǹkan kan rọ́pá pẹ̀lú wọn ni o. ìyẹn ni pé tí ì bá lálàá. nǹkan kan rọ́pá ni. ó yẹ kí èèyàn mọ̀ lálàá. ọ̀nà kan ṣoṣo tí fi ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ nu. o lè mọ̀ ríran o lè mọ̀ gbóhùn o lè mọ̀ ní mẹ́mí yàtọ̀
o lè mọ́ ní ẹ̀bùn dá ẹ̀mí mọ̀ o lè mọ́ ní gbogbo nǹkan yẹn ṣùgbọ́n àlá o sin lọ́hùn o sin lọ́hùn ọmọ lálà. gbogbo ènìyàn ló wà fún. because ọlọ́run tó dá wa ó dá wa nítorí nǹkan kan ni torí tó dá wa ni pé ó dá wa nítorí ká bá a sin fẹ́ rẹ̀ so ọ̀nà kan tó wá wà ní pé bó o tí ìdọ́dọ̀ wòlíì tó bá lálàá àlá lè tọ́ ẹ sọ́nà àlá lè tì ọ́ lọ́dọ̀ wòlíì because tó gun bá ti ń bọ̀ wá tí mo pé ogun ti ń bọ̀ mo lálàá kan nígbà kan mo kàn déédéé rí pé mo di ẹrù mi Ìbàdàn bí Ọlọ́run ti dá mi lóhùn kí n tó lálàá yìí o so ìdí inú tẹ́ mọ̀ pé àlá póríṣiríṣi jẹ́ntẹ́ jẹ́ yìí Ọlọ́run ti dá mi lóhùn now mo wá lálàá pé wọ́n ní kí n padà abúlé wa ẹ wá wo ibi ìsìn Mọ̀dákẹ́kẹ́ láti Mọ̀dákẹ́kẹ́ tó dókun ọmọ ni bó ṣe jìnnà tó láti Ìbàdàn títí Mọ̀dákẹ́kẹ́ mo wá di ẹrù mi mo wá pé ìyàwó mi mọ̀ wá ń lé ọmọ mi mọ̀ wá ń lé mo wá di ẹrù mi ní wọ́n ní mo lọ sílùú wa ó kù díẹ̀ kí n dé ìlú wa báyìí lójú àlá yẹn mo wá rò pé kí ni mo fẹ́ lọ sí ìlú wa mo kàn padà sẹ́yìn ni mo ti padà báyìí mo kàn jí ni now definitely mi ò débi tí wọ́n ní lọ àwọn áńgẹ́lì tí wọ́n máa ń bá ní ṣe nígbà tá a bá sùn tá a bá lágbára mọ́ àwọn áńgẹ́lì yẹn ló wíìkì fáwọn kan tálàbí fi ń ṣe lórí wọn gbogbo aláláńgẹ́lì tí ń bá wa ṣe tí ń dúró tì wá tí ń tọ́ wa tí ń ṣọ́ wa ká ní pé áńgẹ́lì yẹn ọ̀dà mi padà èèyàn lè ti wà lókè kọjá bọ́ èèyàn lè dèrò ẹyọ bí mo dẹ̀ ṣe bára mi báyìí mo kàn bára mi pé mo dé Ìbàdàn ni mo wá rẹ́rìn because ó yé wa mo wá rẹ́rìn mo wá ní à ẹ̀yin pípù ìṣeré kan tó ń bọ̀ ni ẹ ti ti dé o mo wá fi hàn ṣeré. àlátẹ̀ láyẹn kí ni tó túmọ̀ sí. ní tó túmọ̀ sí tí ìbáṣepọ̀ náà bá ń bẹ pẹ̀lú èèyàn wọ́n gbàgbé èèyàn nú ayé ni ẹni tó gbàgbé nú ayé lẹni tó ti rógòlò tí ò rógòlò. bẹ́ẹ̀ ṣe lálàá yẹn bẹ́ẹ̀ ni pé ẹ kó ẹrù yín ẹ ń padà lọ sílé ìlú abínibí yín. ogun tí mo ń dé bá ní tán ni ẹ gbé padà lọ lé ogun burúkú ni o. irú àlá yẹn dàbí àlá tí ń dání padà sí ibi àtijọ́. bẹ́ẹ̀ ni àlá tí ń dání padà sí iléèwé tá a ti kọ́ jáde nígbà kan. téèyàn bá súnmọ́ lọ́hùn tàbí kọ́ lọ́hùn ó tì lẹ́yìn ó lè jẹ́ pé àìsàn náà dẹ́ni yẹn padà sílé wọn á ní ẹjọ́ bó padà lọ́dọ̀ ẹbí ẹ̀ àwọn ọmọ kan máa wò báyìí ni ìyàwó ọmọ òpè kí ló ń fẹ́ ṣe ó lè jẹ́ pé òṣì ó dé bá tàbí gbèsè kan ó dé bá tí òfin ní padà sí gbòòrò mọ́. bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ lálàá yẹn ẹ wá rí inú lójú àlá yín pé ẹ ti kó ẹrù. mo ti kẹrù. ẹ tiẹ̀ ti débẹ̀. mo ń wò lọ́ọ̀kan ni. ẹ tún wá darí padà. mo ń wò bẹ̀ lọ́ọ̀kan. ká wá gbà pé olúwa rẹ̀ ò darí padà ńkọ́. inú ilé tó ti wó ilé wa ti wó lóko ibẹ̀ ló ń tẹ́ ọmọ gbé. tó tó rẹ̀ lójú sọ́mọ pé spirit èèyàn ni kò yé yín wọ́n ti mú spirit èèyàn lọ bẹ̀ báyìí tán bá ti mú lọ bẹ̀ èèyàn máa ṣe lásán nínú Ìbàdàn bí ni yóò máa ṣe lásán níbi ó bá wà ó wà ní Canada ó wà ní Amẹ́ríkà. kì í kú ṣe pé bóyá yóò kúkú di ẹrù náà lójú ayé lọ kò jẹ́ dandan kéèyàn lọ ṣùgbọ́n wọ́n ti mú lọ lójú oorun wọ́n ti mú lọ lójú oorun tó tó rẹ̀ lódùmarè gbogbo nǹkan agbára ògo àtayọ rẹ̀ wọ́n ti mú lọ and then ògo mi ọ̀bọ kò mú mọ́ náà kò yé yín ògo mi ti di international òkè kí mo fẹ́ lọ mọ̀ sí lábúlé bọ́tá bá tí orí ẹ̀ bá gba bọ̀dẹ̀ tó bá mú lọ bẹ́ẹ̀ ẹni yóò wà ní Ìbàdàn yóò wà ní Amẹ́ríkà yóò wà ní Canada yóò wà ní Germany yóò kàn mọ́ sí lásán àwọn àmọ́ sọ pé mò ń ṣe kò sọ́nà àbáyọ ẹ̀mí rẹ̀ ti padà sábúlé wọ́n ti mú spirit ẹ̀ lọ no spiritual realm because bó ṣe sẹ́rí ti ń darí ẹ̀mí ní ń darí physical kí nǹkan tó ṣẹlẹ̀ physical ó ṣẹlẹ̀ ẹ̀mí oúnjẹ ojú tó wá jẹ yẹ bó ṣe jẹ́ ara wa ní ọkùnrin yẹn wá bá mi wá ń dádì ó ní gbogbo ìgbà mo lè jẹ lẹ́ẹ̀mẹ́wàá kílò tó mọ́ lójú oorun lójú àlá mo ní sọ orí máa ń jẹun ó ládìlè ló fi máa ń jẹ nǹkan nígbà náà nǹkan 10 naira ibi ọ̀dẹ̀ pamọ́ àwọn àjànú náà fún lóúnjẹ sọ́n tó ń ṣẹlẹ̀ díẹ̀. tọ bàbá eléyìí tẹ́ ẹ sọ yìí ó tún lágbára pọ̀ tó túmọ̀ sí pé lọ́pọ̀ ìgbà ẹlòmíì tó ń ṣiṣẹ́ bí aláìṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ bí erin tó ń jẹ̀jẹ̀ ìrírí wọ́n ti fọwọ́ kàn nínú ẹ̀mí tọ àlàyé tẹ́ ẹ ń ṣe lọ nípa ti ọ̀rọ̀ àlá yìí ẹ sọ lẹ́ẹ̀kan wípé béèyàn bá lálàá nǹkan burúkú ni nǹkan burúkú àwọn mímọ náà làtọ́ gbàgbé ẹlòmíì máa fi ń sayọ̀yọ̀ àwọn mímọ náà làtọ́ gbàgbé àṣepọ̀ lórí ẹ̀ bàbá ẹlòmíì máa fi ń sayọ̀yọ̀ pé èmi yẹn lọ́la ń tèmi o. àkọ́dá kọ́lọ̀ gbàdúrà ọ̀nà kan tọ́lọ́ fi ń bá gbogbo yẹn sọ̀rọ̀ nu ọ̀nà kan ṣoṣo nu
létà ni wọ́n á máa fún wa ní oríṣiríṣi ẹ̀bùn nígbà tí mo máa ń jẹ gbèsè yẹn màá ti rí ẹ̀pọ́n ń bọ̀ lójú àlá ìgbà tí màá ti sá lọ ọkọ tó dé màá ti mọ̀ wọ́n ń bọ̀ now ọ̀nà kan tó lọ́ọ́ fi ń bá bọ́ àsọ̀rọ̀ nu ìkíní ó fẹ́ tọ́ wa sọ́nà ìkejì ó fẹ́ já mọ̀ pé ọ̀tá ń bẹ lẹ́yìn wa o ìkẹta ó fẹ́ sún wa síwájú bóyá a lọ bá wòlíì kan pé ẹ jọ ẹ bá ń túbọ̀ láì. tó túmọ̀ sí pé béèyàn bá wá jẹ́ ẹni tí ń lálàá báyìí kó má máa bẹ̀rù. aládàá. yálà àlá yẹn ó wá lọ́nà tí ó burú lójú. àlá tó wá lọ́nà tó burú a máa ń fi nǹkan rí dànù náà ni a fi nǹkan rí ni ìgbà mìíràn tó bá lálàá pọ̀ bá rẹ lábúlé o lè fi iyọ̀ sínú omi kó o fi wẹ̀ tílẹ̀ bá mọ́ adùn ara rẹ̀ náà fẹ́ gbà adùn omi inú Ìbàdàn nínú ìlú ńláńlá ló ti wúlò kì í ṣe tabúlé bọ́ nígbà tí ẹnìkan bá lóun fẹ́ dá ń padà so adùn yẹn náà fẹ́ gbà o lè lọ wẹ̀ kó o fi inú omi wẹ̀ rẹ kó o fi wẹ̀ lẹ́yìn ìgbà náà nta bá rí ni ó dìtà ní báwo la ṣe tọpinpin ẹ̀ àwọn kankan wà tá a lè sọ bí tó jinlẹ̀ tó yẹ pé ó lè ràn wá lọ́wọ́ bóyá aláàtàbá ní ìmọ̀ lára nǹkan kankan. irú àlá tẹ́nìyẹn bá lá ni ó sọ irú ń tẹ́ lè sọ fún. bẹ́ẹ̀ ni ẹni tó yẹ pé gbogbo ìgbà ní báyìí nílé tò tí ń báyìí nílé tò ní báyìí nílé tò ó lè wọ bàtà tó bá di pé òun mọ̀ wọ bàtà lọ létò yẹn kó wọ bàtà kó dúró lórí bàtà kó gbàdúrà pé gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ dá ń padà sẹ́yìn Olúwa bá yín wí tó bá yẹ pẹ́sẹ̀ ní fi mọ́ rìn kó bọ́ bàtà sílẹ̀ kó fi àtẹ́lẹsẹ̀ dúró lórí ilẹ̀ because wọ́n máa ń bálẹ̀ sọ̀rọ̀ lórí wa ni sóye ẹni tó bá ti bálẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ pé gbogbo bí wọ́n bá ti ń tẹ̀ kò ní ṣe rí lójú àlá ọmọ ń ṣẹlẹ̀ èpè ìran náà wọ́n ń fà lójú àlá bẹ́ẹ̀ ni nǹkan burúkú ni àjànú nínà ẹ̀ẹ́gùn àjànú ni onínà. yóò sì pòun tilẹ̀kùn. kò mí. wọ́n wọlé. kò mí ok bá a ṣe ń gbàdúrà káàkiri àgbáyé ń sìn sí mórí fóònù àti ń gbàdúrà ó dẹ̀ ń débẹ̀ níbi atẹ́gùn bá ti fẹ́ dé agbára ọlọ́dẹ débẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá fẹ́ rán nǹkan síyàn náà kò sí bí ò lè dé ẹ kàn dé rọmọ mi báyìí a kàn lálàá ọmọ tí ò dá kan mọ̀ lójú àlá a kàn lálàá pé wọ́n léwu á lè yàwó rẹ̀ lójú ayé ayàwó rẹ̀ pápá ọmọ wa fẹ́ pé wọn ò dá kan mọ̀ wọn ò mọ spiritual ọ̀rọ̀ spiritual yé wọn because nǹkan ẹ̀mí ó dìpọ̀ nǹkan ẹ̀mí ẹ̀wọ̀ afọ́jú tí Jésù ní kọ́ lọ wẹ̀ ní odò adágún Ṣáàmù ṣe mọ̀ pé nǹkan ẹ̀mí ni because tó bá rí ilé àní kojú rẹ̀ ọ̀la yọ̀dẹ̀là bóyá ló ṣe wá jẹ́ pé wá ní itọ́ ọbẹ̀ tẹ̀ sílẹ̀ fi ṣe àmọ̀ ó fi pa lójú báyìí kó tó ríran kó tó ní lọ wẹ̀. lẹ́yìn tó sì jẹ́ pé ó lè sọ lẹ́nu. ó lè sọ àmọ́ iye tẹ́ni tó ti sọ tí dẹ̀ rí bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ilé ìtẹ́ tọ́ka sí ó ní ẹ lọ lo nǹkan báyìí. bẹ́ẹ̀ ni nta wò ni pé ṣé nǹkan yẹn ṣé n tó dáa ni báwo ni nǹkan yẹn ṣe rí tá a bá fojú wò torí gbà míì lónìí ìdá kan àwọn wòlíì ti di oníṣègùn ìbílẹ̀ ìfún oníṣègùn ìbílẹ̀ babaláwo ń bí ló sàn wòlíì kan sìn pé wọ́n ń gbà sí àwọn ṣe tó rẹ̀ Olódùmarè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ but nígbà nta bá ní tí ò bá ti tó á lò mọ́ wá tí nta ní á lò mọ́ wá sódò. ká tó tẹ̀síwájú lórí tí à ń sọ̀rọ̀ nípa mo fẹ́ sáré yíyàwó ìwẹ̀ odò torí ẹ̀mẹ́nu bá bẹ̀yẹn díẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ti rí ìwẹ̀ odò gẹ́gẹ́ bíi pé ayédèrú ni ṣé ìwẹ̀ odò nítòótọ́ sì wà àti wípé ǹjẹ́ ó bá ìlànà tẹ̀mí mu. ẹ ṣe rí nígbà mìíràn lọ́pọ̀ ìgbà jẹ́ kí n sọ báyìí àwọn tá a fún níwèé odò ọ̀sọ́fà ni. A fún Babalọlá lómi àtòrò a fún Orímọládé lóòró a fún Babalọlá lómi à ń lomi náà ṣẹlẹ̀ náà ń lo ìwẹ̀ à náà ń lomi bọ́tílẹ̀lẹ̀ àwọn wòlíì wọn ò gbàdúrà pé kí ni Olúwa fẹ́ kí n ṣe ń tèmi ṣó ti yẹn kọpí ni wọ́n ń ṣe àwọn tá a fún ti lọ. Ìwọ tó lọ wá pè sí béèrè ṣé omi ni mọ́ gbàdúrà sí ni tí ìyanu ọmọ ṣẹlẹ̀ ṣé káwọn èèyàn lọ máa wọ inú odò ni nìyanu ó fi ṣẹlẹ̀ ṣé òróró ni mọ́ gbàdúrà sí ìyanu ó fi ṣẹlẹ̀ àbí wọn kàn máa gbàdúrà
mo sọ ń sìn mo ní tọ́lọ́ ń rìn mi nítorí àánú kí n so oúnjẹ fún ọmọ aláìní kí n lè gbàdúrà ọjọ́ méje fún àwọn tó bá pè mí fàdúrà tí mo ṣe fún kí lẹ́kọ̀ọ́ dẹ̀ sí fún ọ n ta àárín mi nu but inú church wa ṣẹlẹ̀ ni mí but níbi a ti pè mí yàtọ̀ síbi mo bára mi irú ìwẹ̀ odò báyìí alódò lẹ́yìnkùnlé wa church wa mi ìgbà mo rí pé àwọn èèyàn wa ń wẹ̀ bẹ́ẹ̀ mo wá ṣàkíyèsí pé ìgbà míì wọ́n gbẹ bọ́ bóyá omi ń gbẹ bọ́ yẹn bọ̀ látọ̀ kan agbègbè odò. láti bò míì. láti bò míì. ìgbà míì ẹ̀kan rí igbá kan tó ń wá mọ̀lásì tó ń de wọ́n dọ̀bẹ̀ ẹ̀gúsí èmi wá stop ẹ̀ because mo gbàgbọ́ nínú orúkọ rere mo wá stop ẹ̀ mo ní tẹ́nì tí bá ṣẹlẹ̀ létí omi wọ́n á lé èmi ni. so àwa wá sọ di pé ká máa pọn mínú kànga ká dẹ̀ gbàdúrà sí ká dẹ̀ lọ́ọ́ fi wẹ̀ ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀. tó tó rẹ̀ lódùmarè. tó ti yé báyìí but àwọn tó ń ṣe àní ní ọba nǹkan ẹ̀mí mu àìmọye tó ti wẹ̀ tán dẹ̀rọ náà lọ àìmọye àwọn tá a gbàdúrà fún tilẹ̀kùn sí ẹlòmíì ó lè mọ́ lo nǹkan kan kọ́kàn gbàdúrà fún yàn kílẹ̀kùn dẹ̀ sí so but wàhálà tá a ní pẹ̀lú àwọn èèyàn wa tán wọ́n máa ń fi àwọn èèyàn ní àwẹ̀ ni pé ebi ti bá àwẹ̀ lẹ̀ fáwọn èèyàn pápá Nàìjíríà yìí àwẹ̀ ti báwẹ̀ lẹ̀ ẹni tó ti mọ̀ kó wọn tẹ ẹ̀rọ jẹjẹ láàárọ̀ ẹlòmíì kò ró ń jẹjẹ láti jẹta ẹ̀tọ́ wáyé ọlọ́gba àwẹ̀ ọjọ́ méje pàdánù. ẹlòmíì wá wò wípé tí wọn ò bá yan àwẹ̀ fóun iṣẹ́ yìí ò lè. irọ́ àwọn chọ́ọ̀chì aláwẹ̀ wà náà kò yẹ yín ṣẹlẹ̀ ń ṣèjọ aláwẹ̀ ṣẹlẹ̀ ń ṣèjọ aláwẹ̀ ọlọ́run ẹ̀ ń gbàdúrà wọn. wàhálà ta ni pé ìgbékalẹ̀ àwọn bàbá wa kan làwọn èèyàn ń tẹ̀lé níbi bíbélì ti sọ̀rọ̀ ó ní láìsí àwẹ̀ àti àdúrà nǹkan wọn yóò lè ṣẹ Dáfídì ẹ̀ṣẹ̀ ní ṣáá bóríyàwó ọmọ ṣẹ́ àtàsí alóńfẹ́fẹ́ alóńsúnmọ́ àná lọ pàdánù lójú ogun ẹ báwo lè ṣe ní mọ́ gba àwẹ̀ because nígbà náà Jésù èdè àwẹ̀ náà fi ń tù wọ́n lójú Jésù gba àwẹ̀ 40 days lẹ́yìn 40 days àgbọ̀nú àkọlẹ̀pọ̀ gba àwẹ̀ àwọn ọmọ yìí ń lọ lọ́jọ́ Pentecost mi ti ń gba agbára wọ́n ní wọ́n fi ọkàn kan wà níbi àdúrà wọ́n sọ pé wọ́n ń gba àwẹ̀ wọ́n lè mọ́dẹ̀ because n tó lérò ní ẹlẹ́mọ́dẹ̀ balẹ̀ wọn ìgbà tí wọ́n yan Paul àti Barnaba wọ́n gba àwẹ̀ wọ́n fi ṣe rí àwẹ̀ Paul gbà tó lọ́wọ́ ààrẹ ṣe lọ́dà bá skul ọwọ́ àánú àwẹ̀ nàbí torí pójú rẹ̀ fọ́ but láìsí àwẹ̀ àti àdúrà àwọn kan náà mú ẹnìkan wá sọ́dọ̀ ọmọ ẹ̀yìn ẹnìkan àwọn òbí ẹni ọmọ kan náà mú ọmọ wá pẹ́kàn gbàdúrà wọ́n dẹ̀ gbàdúrà kò rí bẹ́ẹ̀ Jésù ọ̀dẹ̀ sí mẹ́ but before that time Jésù lọ́mọ ń ṣe tábà ti mú yàn ó ní ọgbàdúrà onímọ̀ ń ṣe àwọn ọmọ ẹ̀yìn ò tí ì lágbára wọn ò tí ì lé wọn ò lókun tó ìgbà tí àwọn àdìpẹ́ Jésù débè wá ṣe é sílẹ̀ wọn á bí jẹ́ pé báwo ló ṣe ṣe wọ́n wá ní láìsí àwẹ̀ àti àdúrà nǹkan wọn yóò lè ṣe but iṣẹ́ àwọn àpòsílẹ̀ orí kẹta wákàtí àdúrà náà pè kì í ṣe wákàtí àwẹ̀ ọkùnrin tá à ń pè ní dáradára tí ò lè dárì yẹn tani láti inú ló ti ní ìṣòro pé arọ ni and then Jésù dẹ̀ sọ pé dìde Pétérù sọ pé lórúkọ Jésù ti dáṣà dìde kí o sì máa rìn ó dẹ̀ dìde kò sáwẹ̀ mẹ́ wọ́n pọn kan sáwẹ̀ kó tó dìde náà nísìnyí àwọn aláìgbàgbọ́ wọn kàn sáwẹ̀ àwọn onígbàgbọ́ wọn kàn sáwẹ̀ many people lọ́dún ní ọgbẹ́ ẹni tí mú. kan ní àwẹ̀ lè yanjú torí ẹlòmíì ò pé ọ̀pọ̀ nǹkan gbogbo tó lè yanjú nǹkan ni àánú kò sí tí àánú ò lè ṣe gbogbo ṣe wulẹ̀ ọ̀pọ̀ tó ń jọ àánú bá sọ̀rọ̀ lógún ọ̀lọ́ and then àánú nílẹ̀ mọ́ mọ́ àánú wa mo múnú yín dùn ẹ̀múnú mi dùn ó yàtọ̀ sí pé kàn mí sáwẹ̀ ẹ understand now àwẹ̀ gbígbà sọ́lọ́n lọ sọ fáwọn yẹn pé kankan ẹni ẹ sáwẹ̀ 40 days sọ́lọ́n ni òkè ṣe bí wòlíì ní akílẹ̀ tó ọ̀bọ̀ gbà tọ́ba òkè olórí náà pé ogun mi jọba àwẹ̀ ọ̀dẹ̀ bá ń gbà tọ́ba dẹ̀ bá ń gbà tọ́lọ́ bá dẹ̀ ti mú ogun yẹn tán tí mo dẹ̀ rí yanu ń dẹ̀ wá bless yẹ torí wọ́n la pè. ẹ̀wọ́n yẹn ẹlẹ́rù ni kò gbé. àìrọ̀ àwọn náà ń dọ́jì ni ẹ̀ẹ́dọ̀ pásítọ̀ tán náà wọ́n lọ àwọn gbá àwẹ̀ 3 months ẹ̀ẹ́dì tán mọ̀ ẹyọ ẹ̀kẹ́ tán mọ̀ ẹyọ pín rán gbogbo ẹ̀
ẹ wá gbà àbọ̀ 7 days la 3 days la sọ́tì ẹ̀jẹ̀ kan wọ́n láwọn jẹ́ kankan bó dídí oṣù mẹ́ta ìrọ̀ náà ń pa. ọ̀dà bàbá àwọn tí wọ́n ń wà báyìí wọ́n ń bá wa lọ lórí ọ̀rọ̀ àlá yẹn ẹ ti ṣe lálàyé lẹ́ẹ̀kan lórí àwọn àlá tí pàápàá jùlọ tí yín tẹ́ fi ṣàpẹẹrẹ béèyàn bá wá lálàá pé bóyá ó ń fò lókè èèyàn kọ̀ déédéé bára rẹ̀ ń fò lókè tàbí èèyàn lálàá ó ń gun òkè bóyá ó ń gun àpáta tàbí ó ń gun igi ó wá kò sáà mú gùn sáà ẹlòmíín sì ń gùn ẹni tí ọ̀tí ẹ̀ tó gan ń mú igùn bó lẹ ti rí yùn sí. ẹni tí ń fò orí gbogbo ọ̀pọ̀ ọ̀nà la fi máa ń fò kò yẹ yí ẹyẹ ni máa ń fò èèyàn fò ànígbàkigbà tó yẹ bá ti dé ẹ tí ń fò lọ ó lè fẹ́ lọ ṣe mítìn o a lè fẹ́ lọ ṣe mítìn lórí èèyàn a lè fẹ́ mú ẹni wọnú ẹgbẹ́ torí bàálù ni máa ń fò bàálù ẹyẹ máa ń fò ìgbà tẹ́ bá ti wá ra ayé tẹ́ ń fò bá tẹ́ ń fò bá tẹ́ ń fò bá tẹ́ ń fò láì tí ì kú ó ń tètè ń lọ bí ẹsẹ̀ yárò wọ́n fẹ́ mú wọnú ẹgbẹ́ tàbí kó ti wà nú ẹgbẹ́ torí nígbà míì wọ́n fi ẹgbẹ́ bá yàn dá májẹ̀mú ìyé yẹn ti lè fi yàn dá májẹ̀mú so but ẹni tó ń gòkè tí ò ráyè gòkè ogun burúkú ni o ó lálàá ó gòkè lọ korígò tó bá ti gùn dé àjáwálẹ̀ láì gùn dé àwọn ìjáwálẹ̀ ogun ṣubú ṣeré la wọ́n pè. lójú ayé ó sì lè gùn o. ó lè gùn but kò lágbára láti gùn lójú oorun ogun ṣubú ṣeré ni because òkè tọ́lọ́mọ mu ágùn kì í sókè ní alákàbà òkè ẹ̀mí la máa ń gùn ká lè ráì débi ayé ká ṣàṣeyọrí. tó bá ń ṣẹlẹ̀ séyàn bẹ́ẹ̀. because gbogbo ẹni tí bá ń ṣẹlẹ̀ sí àwùjọ ọlọ́ọ̀ni pè má sọ̀nà fún yín because àwọn nǹkan tó deep wà ń bẹ̀ tí bá sọ fún yín nígbà tó bá sọ̀nà fún yín tí ó pè mí àtẹ̀yìn because ẹni tílẹ̀kùn bá sí fún kó máa dúpẹ́ o gbogbo èèyàn ní fẹ́ kílẹ̀kùn sí fún o kò dé sẹ́ńtọ́ lọ ń dá pé kó máa jìyà lásán ní ayé kò sẹ́ńtọ́ lọ ń dá mẹ́rú kò sẹ́ńtọ́ lọ ń dá pẹ̀lú ògo torí ògo náà ṣe máa ń fìyà jẹ èèyàn and then ọmọ ológun bá gbọ́ ìgbà yẹn ní ọ̀rọ̀ ẹ̀ tó dayọ̀ adùn ọ̀dẹ̀ wọ́dọ̀ ayé lórúkọ Jésù. àmín béèyàn bá wá láwọn àlá yẹn lójú oorun téèyàn tají lójú oorun. kọ́lọ́ máa mú mi bíi tèmi kọlọ mú mi. akọlọ mú mi. ẹni tó ṣe jẹun tó lójú oorun. ọ̀rọ̀ ẹni tó ń lé lójú oorun tó bá ń lé yẹn lójú oorun kọlọ mú mi ṣé wàá téèyàn bá wá jẹun ojú oorun náà ṣe rí ngbà míì ọ̀tá máa ń halẹ̀ mọ́yàn ìdákàwọ́ àlà tí ẹ máa ń rí tó burú yẹn tẹ́tì ni o bí àwọn yẹn ṣe máa ń tẹ́tì ara wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń tẹ́tì yẹn náà ní ìlú òkùnkùn because ìgbà míì tó bá gbójú á lójú oorun ìdákàwọ́ àlà tí ẹ máa ń rí tó burú yẹn tẹ́tì ni o bí àwọn yẹn ṣe máa ń tẹ́tì ara wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń tẹ́tì yẹn náà ní ìlú òkùnkùn because ìgbà míì tó bá gbójú á lójú oorun ẹlòmíràn jẹ àní tẹ́yẹ bá jòkúta omi ní òfìsù ó lè mọ́ nítumọ̀ o ìgbà míì oúnjẹ tí jẹ lójú bọ̀bọ̀ yángẹ́lì ọlọ́run náà jọ ń jẹ ṣùgbọ́n tó bá jí ikùn rẹ̀ ò ní ṣe gbẹ̀ǹdù ẹnìkan wá sí chọ́ọ̀chì mi gbà kan pòlì yẹn gbóná lọ́ba ní fún program ṣe àmọ́lẹ́mì dẹ́ gbà kéèyàn ó ṣe bẹ́ẹ̀ sí program bí ìgbà yìí mo bá fún program ṣe àwọn ọmọ ìjọ mi gbàdúrà jọ náà wọ́n gbàdúrà wọ́n fẹ́ mọ́ tọ́ ara irú àwọn àdúrà yẹn ti gbà ti pẹ́ àánú ni mo ń ṣe kì í ṣàdúrà rẹpẹtẹ kì í ṣe bá a ṣe karamádùá bá a ṣe pariwo bá a ṣe dákú sínú àdúrà bá a ṣe forí kan kíní babalọ́lá ọkàn ń dára ẹ̀ láàmú babalọ́lá ti kú ti pé àtọ̀sọ̀fà àtọ̀rìmọ́ládé fọ́tò wọn ni wọ́n gbé rọrí kiri àánú ní í ṣe ẹni tí dẹ̀ ń já àánú ni Jésù òun láláàánú so ó wá ń gbà bó ṣe wá sí kíní yẹn oúnjẹ ojú tó wá jẹ yẹn bó ṣe jẹ ara wa ní ọkùnrin yẹn wá bá mi wá ń dádì ó ní gbogbo ìgbà mo lè jẹ lẹ́ẹ̀mẹ́wàá kílò tó mọ́. lójú oorun lójú àlá. mo ní sọ wọn máa ń jẹun ó ládìlè ló fi máa ń jẹ nǹkan nígbà náà nǹkan 10 naira ibi ọ̀dẹ̀ pamọ́ àwọn àjànú náà fún lóúnjẹ lójú oorun. ó ti yó lójú oorun. ẹ ti rí pọ̀ ẹ̀ ṣùgbọ́n tí bá ń yan àdúrà ẹ rò pé náà kan wà bẹ́ẹ̀ ni o mo wá sọ fún un pé wá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ló tó gbọ́. ìtọ́sọ́nà. ogun tó fi ti ń palẹ̀kùn nù tó bá yan àdúrà inú ní máa dùn. nígbà tá a bá ń sọ nípa àdúrà Júdásì gbàdúrà Dẹ́mà gbàdúrà
gbogbo àwọn tí mò ń dárúkọ àwọn tó padà lẹ́yìn olúwa wọn ni ó gbàdúrà. Àdúrà ó gbọ́dọ̀ bá ìtọ́ni ìwé mímọ́ mu. Ẹ̀yìn ìgbà yẹn agbára tí ń bẹ́nu àdúrà àwọn èèyàn mọ́ ẹni tí ń gbàdúrà gan wọn mọ́ wọn á kàn máa gbàdúrà. Ẹnìkan ní olúwa o tó o bá dá mi ló máa kú ni o tó o bá kú sọ́dọ̀ mọ̀ pẹ̀lú kan kú tó kọ́lọ́ kọ́lọ́ pẹ̀lú kan kú. Ọlọ́run o ta ni mo ṣe ta Jésù ṣe ẹni tó wáyé tó ìṣẹ́ tó bí ogun òdìlẹ́ ẹ̀kọ́ òsì ní ọ̀rọ̀ ayé ẹ̀. èèyàn lè mọ bí Ọlọ́run léèrè ẹni tó ṣe bí Ọlọ́run sọ. tí n bá ń jíṣẹ́ fún ìní sọ ẹni tí ń ṣe torí mi ò mẹ́ni tí ń ṣe mi tí mi bọ́. ẹlòmíì ò ní. èmi ò ní interest ìyá kan tí mo mọ adọ̀ mi rí tí mò ń sọ́nà fún ọjọ́ kò tì gbọ́dọ̀ ń sọ́nà onílẹ̀ ń sọ ọmọ ẹ̀kọ́ ọ̀dẹ̀ kà mí ọ̀dẹ̀ tó sin ọmọ ẹ̀. ẹlòmíì mo ń fẹ́ láti tọ́ka wípé lágbájá ni. níbi ó lè dé ó sin ọmọ ẹ̀ lọ síbi ó ti lọ tí mo ti ní lọ ṣiṣẹ́ ẹ̀ ọ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ débẹ̀ ọmọ ẹ̀dẹ́rọ̀ náà lọ ọmọ ẹ̀dẹ́ wàá padà bá gbé dáàdì ẹ sọ fún mi mo ti bá sọ fún ẹ sọ tọ́jú ẹni yẹn sọ ra mọ́tò fún sọ kọ́lé fún mo bẹ̀rẹ̀ sí bí léèrè pẹ́sẹ̀ ọ̀hún rẹ́rìn ó ní dáàdì ẹ sọ fún mi mo ní ẹni tó súnmọ́ ẹni tẹ́ ẹ jọ wá ṣùgbọ́n rántí o kì í ṣe pọ́ lọ ṣe kéde fún ẹ lòdì o nǹkan yìí change mọ́ lọ ni o. tọ́ bàbá kó tó di pé a fi orí ètò yìí ńlẹ̀ kí ni àwọn kankan tí Ọlọ́run ti lò yín fún. àpọ̀ kò ṣeé kà ní church ọ̀rọ̀ mi níṣẹ̀lẹ̀ gọ́sù mi sọ pé kán jẹ́rìí mi ìgbàgbọ́ nú ẹ̀ ẹ̀gbọ́n tí Jésù wí ni a ní tí mo ń tọ́sẹ̀lẹ̀ yóò bí Lásárù ṣe jíde ẹ̀ mọ́ sọ fẹ́ni ẹ̀kan o ẹni tí mo lajú ẹ̀ mọ́ sọ fẹ́ni ẹ̀kan o fúnra ẹ̀ńtẹ́rì táyé ẹ̀bẹ̀ ni wọ́n máa sọ káàkiri bọ́tí lónìí ẹ̀rí fake ti pọ̀ jù ntọ́lọ́n ti lò mí fún pọ̀ àwọn many things ìdákàdúrà la fi mọ bọ́ọ̀lù ń ṣe lóyàn sí ẹ̀ńtáyé ń bá jà ẹ̀ńtógún ń bá jà ẹ̀ńtán rìn mọ́lẹ̀ ẹ̀ńtó ní mẹ́ńtà ọmọkàndínlẹ́ ń mú gbaná ọmọ ń dọ̀bí ẹ̀ láàmú wọ́n pọ̀ jáǹtì rẹ̀ èmi ò lè wọ́n pọ̀ tí mi ò lè kà torí pé mi ò kàn tiẹ̀ mọ iye wọn ọ̀pọ̀ bọ́tí ntọ́lọ́ ń gbé mi dìde fún ni pé ntójú mi ti rí láyé kí n lọ gba àwọn èèyàn tí irú ojú wọn rí bẹ́ẹ̀ kéèyàn tó máa sun sẹ́ẹ̀lì 60 gbèsè mọ́ ń jẹ́ àndẹ́ mo ti rò pé mi lè bọ̀ mọ́ láyé. Ọlọ́run sì yọ inú kó gbèsè ẹlòmíì ní ìsìn inú gbèsè lọ́wọ́. mo máa sọ fáwọn èèyàn bá ní. ní tinú gbèsè kan bọ́ sí kan. bá ní ipò téèyàn wà lẹ́mọ́ ń wò tó bá ti dìde àwọn ọ̀tá àwọn abínú ògo wọn mọ̀ owó pòtẹ́ wà ìyá tẹ́ jẹ́ wọn ní mọ̀ a máa ń béèrè ìpìlẹ̀ èèyàn ẹni tó dìde ẹ béèrè ìpìlẹ̀ tó bá sọ fún yàn á kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ but olóòlì òkè náà máa wò wọn ló ti rọ́nà lọ àwọn èèyàn máa ń sọ pé ẹ̀kọ́ yẹ kí wòlé ò sí ní lówó Jésù go kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò ṣiṣẹ́ fún kọ̀mọ̀gbà tó sìn kọ̀mọ̀ ẹni tó sìn kọ̀mọ̀ nǹkan kan kọ̀mọ̀ tí ẹ̀ tọ́rọ ẹ̀ ó náà lọ́bùn tó wa ni. ọ̀dà fún. bẹ́ẹ̀ ni ìyá kẹ́tẹ́kẹ́tẹ́ àtọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. so kìrìsìtẹ́nì ń so yà o agbọ́dọ̀ gbàdúrà ká jádọ̀ àdẹ̀gbọ̀ gbàdúrà ká ṣeré bàbá wa tó ń pè Jésù ó ṣeré nú ayé ó dẹ̀ pé ìṣeré ilẹ̀ fáwọn ọmọ ẹ̀yìn àwọn àpòsù 12 àdẹ̀rí lára wọn náà báwo láwọn ṣe wá sọ pé kò ní ṣe wọ́n lóore yóò ṣe ọ́ lóore nítorí ọ̀rọ̀ mi sí ni ìgbédìde àwọn èèyàn ìgbésókè blessing wà nù iṣẹ́ mi ọlọ́dẹ̀ tún àwọn èèyàn tó pọ̀ sí ìbùkún ó pọ̀ nù iṣẹ́ tó lọ ń lò mí fún ọlọ́dẹ̀ ti tú àwọn èèyàn sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ń fọmọ́ dà láàmú àwọn tó ń fọkọ́ dà láàmú ẹ̀ńtán dè mọ́lẹ̀ sójú kan tí ò kàn tiẹ̀ tí ò sí bóyá wọ́n fẹ́ gbàwé ọmọ òlù ọ̀tá ti dúró pé àdìjọ́ fún ọ á gbàdúrà ilẹ̀kọ́ dẹ̀ sí. tó adúpẹ́ bàbá bí wọ́n bá ń wà yín bọ̀ bóun ni wọ́n ti rìn. àwọn tá a bá wà Nàìjíríà ní wíwá wá ló ṣe pàtàkì fún gbogbo ẹni tẹ́ wà lókè òkun ẹ pè mí lórí WhatsApp máa sọ́nà fún yín lórí nọ́mbà máa sọ́nà fún ilẹ̀kọ́ dẹ̀ sí but ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tẹ́ bá wá gbọ́ 070 8474 2061 lórí WhatsApp ẹ lè béèrè ojú ọ̀nà but tẹ́ bá dé Ṣàngó ẹwọ mọ́tò dáwọ̀ tán tẹ́ bá ti dáwọ̀ tán
ẹlẹ́ni lọ sẹ̀lẹ̀ gospel tó wà ní Adé-Ọ̀ṣun Zone 2 ẹ fi gospel sẹ́yìn sẹ̀lẹ̀ tó wà ní Adé-Ọ̀ṣun Zone 2 bọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri diaspora ẹ pè mí lórí handset lórí WhatsApp màá sọ̀nà fún ilẹ̀kùn òsì ọkàn yín ọ̀dẹ̀ balẹ̀ ẹnìkan sọ pé tá bá fi nọ́mbà Nàìjíríà pé dádì ìgbé but kò yé wọn but mo fẹ́ clear rẹ̀ bí bọ́yá yìí tẹ́ ń sọ ẹ lè gbọ́. ẹ ṣàlàyé fún un. nígbà mìíràn àwa tá à ń ṣe ìtọrẹ àánú káàkiri àwọn orí rédíò pàápàá Ìbàdàn bíi kọ́ tá à ń gbà lórí dádì ẹ ràn mí lọ́wọ́ ti pọ̀ jù if nọ́mbà mi mo fi lẹ̀ tẹ́lẹ̀ mi ò fi nọ́mbà mi lẹ́mọ̀ báyìí àwọn tó ń bá mi ṣẹ́ ni nígbà èèyàn bíi 400 bá pè tí 390 ló ń béèrè fúnra lọ́wọ́ èyí tá a dẹ̀ wá fún ní rédíò ni pé ẹ wá kẹ wá gbàdúrà kọ́rọ̀ yín ó dayọ̀ kílẹ̀kùn sí fún yín so but n tó mọ̀ wí ni pé dáàdi ẹjọ́ sí mo lè rí nǹkan bíi dáàdi so gbogbo kìnìyàn tó nípa àwọn àwọn rédíò níbi ohun tí ń gbé nọ́mbà Nàìjíríà tó bá fẹ́ fi nọ́mbà Nàìjíríà pè mí tó bá send message mi through WhatsApp máa understand ẹnìkan ní àwọn tí ń pè mí lórí Nàìjíríà nọ́mbà mi ò gbé ìgbà míì tí n bá gbé ń direct ibi fún yín ni bó wà ní ìpínlẹ̀ ká mọ sọ́nùbà àjọ wà nítòsí ọ wà ní Èkó ọ wà ní Ìbàdàn ọ wà ní Òṣogbo ọ wà ní Àkúrẹ́ àwọn ibi tó lè tá a lè wà ká sáré rí àwọn face to face tọ́ pé dàsúrà gbogbo àwọn tó wà dàsúrà kọ́ yẹ pé ó súnmọ́ bí ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n mọ́tò wà ní wọ́n wà náà màá sọ̀nà fún wọn bó torí pé wọ́n mọ́tò wà lásán sọ̀nà fún wọn ẹnìkan pẹ́ ẹnìkan ní dáàdì òkè ń gbé nọ́mbà Amẹ́ríkà bẹ̀rẹ̀ tí ń pè wọ́n bọ̀ nọ́mbà Nàìjíríà mò ń lò wọn ò gbé mo wá sọ fẹ́ ni ẹ pé wẹ́ tó bá lò ń dán mi wò sóní ìdí kókò mi sá àwọn tó bá lò dán mi wò fẹ́ dán mi wò pé bóyá kìíní kan irọ́ ò ní ìdí kókò kì í ṣe pé àwọn tó wà nínú ìbò kì í ṣe pé wọ́n jẹ́ special sí mi ju ẹ̀yin tẹ́ wà Nàìjíríà lọ but tájọ́ wà bí ni ẹ̀yin tẹ́ wà nítòsí kí ló tẹ́ wà wá but àwọn tó wà lọ́nà jíjìn yẹn kí ló tẹ́ fà ilé fún kí n sọ̀rọ̀ fún lórí fún because tẹ́yìn bá ń pè mí lórí fún tó ń pè mí bó ni ibi ẹ̀ dẹ̀ wà jìnnà so gbogbo àwọn nǹkan yẹn ló wà nú ara wọn bí kí ìjọba ti pè ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp bàbá ẹ bá pè lórí WhatsApp máa gbé màá lè pray fún ilẹ̀ kọ́lẹ́sì. nọ́mbà WhatsApp yẹn ẹ pè. 070 84 74 20 61 070 84 74 20 61. tọ́ òun ni ẹ ti gbọ́ yẹn látẹnu bàbá wòlíì àgbáyé Prophet Reuben Ayékọ́rẹ́ ti ìjọ Celestial tí gbogbo èèyàn mọ̀ sí Sẹ̀lẹ̀ Gospel a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ti Sẹ̀lẹ̀ Gospel yẹn ẹni tó mórúkọ yẹn wá a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ̀yin náà gbé ìgbésẹ̀ o gbogbo àlá tí a bá ń lá ẹ̀yin náà ti gbàlàyé tí bàbá ṣe bóyá ẹ̀yin náà ń lálàá tí ẹ ò mọ ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ àlá tẹ́ ẹ̀ ń lá ẹ̀ mọ bó ti yẹ kẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlálẹ̀ ọmọ túmọ̀ rẹ̀ àwọn kan wà tọ́lọ́run bá mi fún ní àdìtú nípa ilé ayé àṣírí inú ayé òun làwọn nǹkan báyìí tó sì jẹ́ pé àwọn nǹkan ẹ̀mí ni béèyàn bá ń lálàá ká má fi gbàgbà wípé ó ti tán ọ̀nà àbáyọ wà bàbá ti ṣàlàyé gbogbo tí ẹ lè ṣe ní pàápàá jùlọ tó bá rú yín lójú ẹ mọ́ gbàgbé láti kàn sí bàbá kẹ́ pé wọ́n ó sọ fún yín àwọn tí ẹ tún lè béèrè kódà lábẹ́ comment section àwọn ìbéèrè tí wàá tún fẹ́ béèrè ẹ lè béèrè ńbẹ̀ bàbá gan fún ara wọn ó rí wọn ó kà á kẹ́ béèrè ńbẹ̀ ètí ẹ bá sì gbà pé àti táìpù síbẹ̀ ó máa gbà yín ní àkókò ẹ pé bàbá ní tààràtà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn adúpẹ́ o ibi ò ní kàn wá orí burúkú ò ní bá wa àwa láàmọ̀ wá ẹ̀yin náà ni àmọ̀ bá gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run ẹ mọ̀ fi ìgbà gbogbo mọ̀ kàn sí ìkànnì Kábíyèsí TV Òjó Awógbèmí Kábíyèsí TV torí àwa ọmọ wa láti wá máa fún yín láwọn ètò tó lè mú kí ìtẹ̀síwájú kó dé bá ayé kálukú wa ni kì í ṣe eléyìí tí ó mọ àmútọ̀rọ̀ ìbánilórúkọ jẹ́ wá tàbí nǹkan míì rárá ṣùgbọ́n tí ó ṣe wá láǹfààní làwọn á mú wá fún yín o ká gbọ́ra láyọ̀ ká tún yíra láyọ̀ ká pàdé ayọ̀ ó di lábọ̀ òdìgbà.